láti tan ìmọ́lẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ẹbí òfin ìkún àti ìgbé gẹ́gẹ́ bí pòsíṣọ̀n mi ní Ìlọ̀dà tó jẹ́ àrùbílẹ̀ mọ́lọ́dà tí mo gbọ́ awuyewuye mo ti gbé ìgbésẹ̀ láti rí bàbá mi Ọ̀túnba Tọ́lá Odòlájà àti bàbá Ògúndọ̀gbà olórí ọmọọba tí àwọn ọmọdé ṣùgbọ́n lẹ́yìn tí èmi àti Ọ̀túnba sọ̀rọ̀ dáadáa lórí fóònù àwọn kọ̀ọ̀kan wá jáde òun ló jẹ́ kí n pe mítìn lẹ́yìn ní ti mítìn tí wọ́n lọ ṣe níbi ọ̀sẹ̀ mẹ́ta sílẹ̀ mo máa ń gbọ́ pé lọ́ọ̀yà Òkèlá àti Ọ̀túnba Tọ́lá Odòlájà wọ́n pe press interview sílé wọn ní greenhouse. And I have the copy of those interviews. Bàbá náà dẹ̀ pè mí, ìyẹn olórí ọmọ bàbá Samuel Ògúndọ̀gbà, wípé Mọ́lúbù, ṣèbí mo ní mo gbọ́ ọ̀rọ̀ báyìí, ìdẹ̀ ní lóòótọ́ ni, pé mo ń bá Ọ̀túnba Tọ́lá Odòlájà sọ̀rọ̀. Ìgbà tí mo wo caption yẹn, Ọ̀túnba Tọ́lá òun ṣe torí ẹbí ọ̀rẹ́ fẹ́là ni mo jẹ́. Ọ̀túnba Tọ́lá òun ṣe olórí ẹbí òkè olórí ẹbí ọ̀rẹ́ fẹ́là ni. Ẹ jẹ́ kó yéra wa. Ibi tó bá jẹ́ ti sọ pé àwọn olórí ẹbí òkè tó èmi àlólé wọn dáadáa mo fẹ́ mọ̀ torí ẹ̀ ni mo ṣe tọ̀ àwọn bàbá mi lọ ní bàbá Mùsíbà ọ̀rẹ́ nígbà ọjọ́ olórí ẹbí òkè tó inú ìwádìí mi mo káàkiri lọ sọ́dọ̀ àwọn àgbà wá sọ́dọ̀ bàbá ọ̀rẹ́ nígbà náà mo lọ sọ́dọ̀ màmá Ṣógbẹ̀sán tó jẹ́ òkè àwọn olóyìn dàgbàdàgbà olóyìn dàgbà báyìí ọdẹ sòótọ́ fún mi pé ọba Ismail Ìdòwú owó ajé òkè ló ti gbé jáde àwọn wà ń bẹ̀ aṣáájú Ìbù yẹn bàbá ṣífà Aláàjì Tájúdé Adésọ̀yà ó tọ̀ wọ́n lọ náà àwọn náà sọ gẹ́gẹ́ bí Ìbàdàn fi lu ọtí nígbà tó wà débẹ̀ jẹ kí bàbá wọn lu ọtí lọ síbẹ̀ nítorí ìdí èyí ìrẹ́pọ̀ la fẹ́ ìyẹn káwọn ọmọ òkè ká tó wá máa jara wa níyàn ibi tí ọba bá tọ́ sí ẹ jẹ́ kó lọ síbẹ̀ ó dẹ̀ bá bàbá mi Tọ́lá Odòlájà sọ̀rọ̀ wípé nínú gbèsè nítorí mo súnmọ́ ìjọba dáadáa especially ìjọba Ògùn State àwọn náà dẹ̀ mọ̀ pé mo súnmọ́ ìjọba Ògùn State Lagos State àjọ ṣiṣẹ́ dáadáa ní Lagos State tí mo dẹ̀ wà bẹ́ẹ̀ ní Lagos State ju ṣiṣẹ́ àwọn tí náà ní pé gbèsè tó wà tí ruling house MOLODA ọba ti fi ọba alẹ̀ láàrin ọmọ oyè lẹ̀ láàrin 14 days wọ́n á gbé lọ sí ruling house ní o gẹ́gẹ́ bí late General Dia ṣe sign it mo dẹ̀ ti ṣe declaration of the copy of these things tí gbogbo àwọn ọmọ ọba òkè tí wọ́n máa sign before me and I will send the copy to everybody àti ẹ̀yin náà bàbá mi Tọ́lá Odòlájà
ó ṣe ti jà ìdílé ìgbìmọ̀ ìjókòó yìí wípé ká ṣe gẹ́gẹ́ bí ó ṣe tọ́ ká bára wa sọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ ká má gbé oúnjẹ wa lọ fún ibòmíì kò sí nǹkan míì tá ń jáde lórí a gbọ́dọ̀ gbóúnjẹ wa lọ síta o ẹ wo ìgbà tó ti kán MOLODA ẹ wo ìgbà tó ti jẹ́ wà kán wa tá a bá try di wa àwọn waste time ara wa ni ẹ jẹ́ ká wá béèrè nǹkan tí ò bá ti yé yín lọ́wọ́ bàbá wa tó jẹ́ lórí ẹbí Òkètún lọ́wọ́lọ́wọ́ ọ ìwà láyé àbámi mùsíbà ẹ̀ túbọ̀ pẹ́ fún wa wẹ́nì sọ́kú báyìí ẹ̀ jèrè wa o lójú yín báyìí náà tí ọba náà tí ó máa ta máa jẹ́ ẹni tí aṣojú yín wá ní wàá rẹ̀ tí o àbọ̀ mi nìyẹn o.